Ẹ káàárọ̀ o, gbogbo ẹ̀yin olólùfẹ́ Aare Almaroof lórí TikTok, mo kí gbogbo yín. Ọ̀rọ̀ ẹ ní ò pọ̀ púpọ̀. Nǹkan ẹyọkan tí mo fẹ́ sọ fún gbogbo àwa tá à ń wò wá ni pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ilé ayé yìí ó simple gan, kò gba kólekóle. Ìwọ tó o bá wà lórí Facebook, tó wà lórí YouTube, tó wà lórí TikTok, tó wà lórí Instagram, tó lọ́rẹ̀ẹ́ rẹpẹtẹ, ò ń ṣọjọ́ òbí, wọn ò rí ẹ kí. Ò ń ṣèyàwó, wọn ò rí ẹ kí. Ọmọ ẹ ń ṣe graduation, wọn ò rí ẹ kí. Ọmọ ẹ ń ṣèyàwó, wọn ò rí ẹ kí. O sílé òfìdùnnú ẹ̀ hàn, wọn ò rí ẹ kí. O ra mọ́tò tuntun, wọn ò rí ẹ kí. O ṣe gbogbo nǹkan mèremère, wọn ò rí ẹ kí. Ẹ jọ̀ọ́ kí náà ń ṣe monitoring spirit ni wọ́n ní irú wọn, ẹ lé wọn dànù. Ẹni tó bá ti jókòó tó fọwọ́ lẹ́rán lórí péjì ẹ lé dànù. Ẹni tó rí pé o kọ́mẹ̀ntì lórí ọ̀dọ̀ ẹ̀ tí kò wá sọ́dọ̀ ẹ̀ ó ti fi lára sí, ẹ lé dànù. Ẹni tó rí pé gbogbo ògbà tó o bá ti fi picture sí báyìí inú máa ń run wọ́n ni n tó o ṣe yẹn náà máa lọ ṣe ní other page wọn, ẹ lé dànù. A ti wà lórí kíní ti pé àti mọ bóyá ń kọ́pì ẹlòmíà rí ẹ o. Àríyá rẹ wo nǹkan báyìí kàkà kó sọ fún ẹ pé mo mà láì nǹkan tó wọ̀ yẹn, thank you. Kàkà bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀, a wá lọ wá nǹkan yẹn similar àbí kó wárò ẹ̀ gọ́gọ́ náà wọ̀, a máa fi ó ń bẹ tákà láì mọ́ rí. Ẹ tí ìrírú ẹ̀ rí ẹni tó mọ̀ ní tó kàn jẹ́ pé Facebook ló pa yín pọ̀ o, wọ́n á dẹ̀ máa bẹ tákà. Ẹni tó mọ̀ ní tó yẹ pé Instagram sọ̀rọ̀ rí gan, bó a máa lọ tákà gbogbo ohun tó bá rí pé ó ṣe òun náà máa ṣe. Ṣé o fẹ́ gbọ́? Ìwọ náà tó o bá kọ́mẹ̀ntì lórí péjì èèyàn, wọn ò ní kọ́mẹ̀ntì lọ́dọ̀ ẹ o. Gbà fún Muri, o ní gbà fún Gbada o. Yẹ́misí o nẹ̀gbọ́n pọ́n lé, tó o bá Yẹ́misí mi ì ní pọ́n ẹ lé, tó o bá pọ́n mi lé èmi náà ṣe kí ni, èmi náà ṣẹ̀yẹ sí. Ọmọ Ọ̀yọ́ Aláàfin náà ni o, òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ má dé ọmọ Àtìbà. Every Monday, gbogbo ọjọ́ Monday, Aare Almaroof nítorí lórí kíni, lórí ọmọ Yorùbá. Yorùbá ni mí, Yorùbá nìran mi. Ire o.